بالاحترام لا بالوقاحة. ìwọ tó lọ fẹ́ báyàn sọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ wá lọ́nà àpọ́nlé kì í sọ̀nà kó pinjú gbogbo ẹni tí ń bá ń ṣe wáàsí lọ́nà pinjú kò lẹ́kọ̀ọ́. ọ̀gbẹ́ni tí wọ́n ń ṣe wáàsí lọ́nà pinjú lọ́nà àṣà kò lẹ́kọ̀ọ́. olórí múnkárì ló ń ga fúnra ara rẹ̀. olórí múnkárì gan ló ń fúnra ara rẹ̀. àwọn tó lọ fẹ́ yí padà wọ́n gan fúnra ara wọn olórí wọn ni ó. àwọn tó fẹ́ yí padà gan ìwọ gan olórí wọn ni ó. ẹ̀tọ́ bá ṣe wáàsí ṣe lọ́nà àpọ́nlé fún yàn ó ní bẹ́yàn ṣe báyàn sọ̀rọ̀ tí ò ní jẹ́ ti fọ̀ díyà. la fi pín ẹ fún ọ níbẹ̀rẹ̀ ìgbà míì wá nímọ̀ràn tẹ́yìn ó ṣe mọ̀ràn pẹ̀lú yàn súrọ́ nìyẹn kí wàásù ó sì tó délé àtẹ ó ti lọ bá lé bọ́ọ̀ bá rọ́nà àti délé rẹ̀ ilé kan nìyí ilé kan nìyí odidi ilé kan ní fóònù yìí ó wà wá nọ́mbà rẹ̀ salamu aleykum wa aleykum salam ẹ dákun mọ̀ yín o èmi lágbájá a rí kílípù yín kan ni ẹ dákun ẹ bá wa tún yẹ̀wò padà torí ń táwa rí sí báyìí ni báyìí ni báyìí ni báyìí ni àbí wọ́n wá fún ọ ní rìpọ́ọ̀tù pé ń wùwà kan tí ọ̀dà pé àrí tọ́pìkì wà sí tá a bá dé wà sí lálẹ́ dákun ẹja náà sì rán mi létí eléyìí bí wọ́n gbọ́ ta rẹ̀ lálẹ́ yìí ta rẹ̀ ẹnu kì í ṣe tọ́lọ́hún. wọ́n ní tara rẹ̀ ló ń ṣe òun kì í ṣe tọ́lọ́hún mọ́ ṣe bẹ́ẹ̀. ó gbé gbọ̀nà àpọ́nlé ni òun ló jẹ́ kí ìmáàmù sáfì yìí kọ́ sọ yí pé. تهاجني بنصحك في انفراد وجنبني النصيحة في الجماعة وجنبني النصيحة في الجماعة فإن النصيحة بين الناس نوع من التوبيخ لا رضا استماع من التوبيخ لا رضا استماع ó ní bá mi sọ̀rọ̀. تهاجني بنصحك في انفراد ọba níwọ̀n àti tó fẹ́ ṣe fún mi ó ní ìsọkúnmọ jẹ́ ìmọ̀ Málíkì o ìkọjá wá sí kò sẹ́ni ọkọjá wá sí lókun gbà tó bá jọ pé ẹ̀dá ni ó ní máa ń sùn ní alẹ́ ìdáni إلا لنفسه وما القلب إلا أنه يتقلب وما القلب إلا أنه يتقلب ó ní bá mi ṣe wáàsí tí mo bá já wá تهاجني بنصحك في انفراد wáàsí rẹ mo rẹ́dì fún wọn fẹ́ gbọ́ fífi ìrádìí tí mo bá já wá tí ò sẹ́nìkan pẹ̀lú mi ìmáàmù ẹ̀ bá wà rìn yín wò ẹ ṣàkíyèsí ẹ̀ à ń wo àwọn nǹkan báyìí nígbà tẹ́ bá wà lérí irun ọ̀dà pé nọ́ọ̀sì tẹ́ mú àwọn súrà yẹn ti gòjù àwọn míì ń bẹ tọ́jà pálá ìsàn ni wọ́n ìmáàmù ẹ bá wà rìn báyìí ó gba àkíyèsí tó fẹ́ pè tó ọkọ sínú pépà òun lọ́ọ́ bá lóhùn nìkan ó ní bá mi lémi nìkan kọ́ bá mi sọ. انفراد وجنبني النصيحة في الجماعة وجنبني النصيحة في الجماعة ìmáàmù bá mi ní jìnnà sí mi báàsì ẹ̀tọ́ ọlọ́fẹ́ ṣe fún mi ìhùn jìnnà sí mi mo bá ti wà ń jẹ̀mọ́ ó ti dé mọ́sálásí odidi ìmáàmù ó jókòó lérí àga ọlá ìgbà náà lọ́wọ́ àdìgbò gbọ́ sétí ọ̀dà ìmáàmù ẹ ṣọ́ra yín o mọ́mọ́ ẹ ṣọ́ra yín o. wọ́n sọ̀rọ̀ yín fún wa lálẹ́ àná wọ́n á fún wa ní rìpọ́ọ̀tì nípa yín lálẹ́ àná. ọ ò ṣe wáàsí fún un ó ń ṣe fọ̀díà fún ni ìjọmọlúwàbí ẹ̀ ló ń fàyà lójú àwọn èèyàn wáàsí kọ́ yín wọn mọ́. wáàsí kọ́ lé léyìí mọ́ ìjọmọlúwàbí ẹ̀ ló ń fàyà láàrin àwọn èèyàn. kì í ṣe wáàsí o kì í ṣe wáàsí. ọ̀ndàngírèdì rẹ̀ ni ọ̀ndàngírèdì rẹ̀ ni. àbí lórí ọlá bọ́ bá rọ́bà tíṣe ọwọ́ rẹ̀ bá kù kẹ́ẹ̀káàtó wọlé lọ́ba kó o ṣe wáàsí fún un kéégbà tó bá jókòó lérí àga ọlá wípé ọba kan ọkọjá wáàsí kábíyèsí ẹran ti pẹ́ kú níbi tẹ níjọ́ kan yóò ní wọn náà ọkọ kú síwájú òun náà. yóò ní ọkọ kọ kú síwájú òun ni. àpàpà kù àmọ́ wọ síwájú kọ́ ọmọ ọlọ́pàá rẹ̀ má lè wá orí gọ́fúnà lóde tọ́nà ń gbé sáyé ọ̀la ìgbà náà lọ́wọ́ ẹran ti pé gọ́fúnà ọlọ́run báyìí wá lónìí o gbogbo orí bútẹ̀ ń ṣe ni ẹran ti pé kú ń bẹ́ o gọ́fúnà kí ó fìyà jẹ ọ́
Gọ́fúnà àwọn kan ní ó fi protocol ni àjọ. wọ́n fi àjọ péré eléyìí ò pé. Òun eléyìí ò pé òní délé dáadáa ń jọ náà. àbúrò lówó tó lọ ń gbà fún òpé a máa ṣe wá sí fólówó àmọ́ kéèsì pé kò fàjọmọ́lá bí ẹ̀yà kò ní ọlọ́run lọ́rán mi. àbò kéwú táyì kéwú níwọ̀n bá ọ̀tẹ̀ẹ̀tẹ̀ jáde náà ní ojú láàánú sọ́run ìgbà wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe tí ọ̀dà ń lé yín ó kù. Ọ̀kú ni. wá sí àpọ́nlé ló ṣe fún wọn tó ọba débẹ̀ kódà Musa tọ́jú ànábì ọlọ́run wọ́nu ẹ̀ ní ọwọ́ àánú rẹ̀ ní. وقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. ọlọ́run máa tó fi fírọ́nà lọ. odidi ìjọba ní lórí ilẹ̀ bí ẹni tó fẹ́ lọ bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ ni Musa ti gba apọ́tímẹ́ǹtì fírọ́nà náà wọ́n sì rán sí inú ilé wọn sì ti tọ́ kò sì lè kọ́ sí ọlọ́run àmọ́ lọ ní Musa fẹ́rí pípé jẹ́ tó bá débẹ̀ o. إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. ọlọ́run ẹ bá mi lọ ọ̀dọ̀ fìdíhónà wa àti Haruna ẹ lọ bá mi bá. إنه طغى. ọlọ́run ni mo mọ̀ pé tọ̀gá ni ọgbẹ́rù mọ́rí ọ̀tá yọ àlà mo mọ̀ bẹ́ẹ̀ pé yẹn bẹ́ẹ̀ ni fìdíhónà àmọ́. فقولا له قولا لينا. ọlọ́run tó bá débẹ̀ tó fẹ́ bá a sọ̀rọ̀ kó lálẹ́ yìí náà má jẹ́ wáàsí rẹ̀ ilé párásì o ọlọ́run fi hàn án pé ẹni tó ń lọ bá ìjọba ní o Ọlọ́run fi hàn pé bí wáàsí ẹ bá lé o lè má jáde. tí wáàsí rẹ̀ bá lé ń bẹ́ẹ̀ ò lè má jáde tó ní délé. ọlọ́run tó o bá fẹ́ ṣe wáàsí inú múnkárì kan ni kéèyàn máa ma mẹ́tọ́ọ̀dù bí yẹn ṣe péyàn sójú ọ̀nà ọlọ́run. tàdínní. ìmáàmù sáfì ní àdìní bínúsì àti fífi ọdún wáàsí tó bá bá mi ṣe mo bá dá wà bá mi ṣe wáàsí bá mi sọ̀rọ̀ tó o bá fẹ́ bá mi sọ. wájà níbò ní nàṣẹ́ àtàfíìlì jàmá. wáàsí rẹ̀ ní bó ṣe wù kó dùn tó bó ṣe wù kó dáa tó jìnnà sí mi tí mo bá wà láwùjọ tí mo wà nínú jàmá tí ń jí sí ọlọ́run ọba lọ́wọ́. fàyínà nùsí àbẹ̀yìnà náà sì náà. ọ̀rọ̀jọ́ tó fẹ́ bá mi ṣe wá sílẹ̀ mi nìkan má ńgbà tó lọ rán mi iṣẹ́ tí mo dáyọ̀ ọ̀la mo dáyẹ̀ èyí mo dáyẹ̀ àṣẹ lọ́ wá ń fa aṣọ ọjọ́ mi èèyàn mi yá. iná nùsí àbẹ̀yìnà náà sì náà hùn mí náà dá òbí láàrin ọ̀sìmá mi náà ta òbí láàrin ọ̀sìmá. báwọn aṣíwájú bá wá sọ̀rọ̀ kalẹ̀ báyìí ó rò pé mo jẹ́ karama ọ̀rọ̀ tiwọn náà ni pé ìgbọ́ wa sọ̀dáka rẹ̀ kíní yìí lọ sọ̀dáka rẹ̀ o. nípa àwọn èèyàn síbẹ̀ mo bá wẹ̀ lómi tó bá sọ̀rọ̀ ọjọ́ mi báyìí ní èso òpònú. ní bàbá Musi à ń gbà yín mọ̀ràn ní ọgbà mi mọ̀ràn òun fa sọ ọmọdé àbí mi yá ni ọba fẹ́ gbà mí mọ̀ràn wọ́n wà nọ́mbà mi. ìwẹ̀ lómi pé ìjọ à ń kéwù bò wọ́ wà wọ́n èbí ọ bí a sì bí òtí ìmọ̀ tó ń ṣe lọ́wọ́ ìjọ àdúrà gbèsè ọlọ́run ọba yìí dání bó lọ́wọ́ lónìí ni wọ́n lọ fẹ́ kọ̀rẹ́tì wa lérí tá à ń ṣe tí ọ̀dà àbọ̀ fẹ́ fi wá tajà. yánníbù ní nàṣẹ́ àtàfíìlì jàmá. àwọn bàbá ń jọ̀hún bí wọ́n bá wù àbàjẹ́ wọn ní yọ bẹ ẹnu rẹ yọ bẹ ẹnu àwọn tó bí ọ wíwé lẹ́nu tiẹ̀ aláwòde rẹ̀ kọ̀lẹ́kọ̀ọ́ wọn sọ fún un ìdí sọ lè ráìtì wọn ni aláwòde tó kọ̀ gbé ìgbọ̀n náà òṣùbù tó dáa òṣùbù tó gbé ìgbà ni mọ́mú sáfì yìí wíwùn yí pé. wàjà níbù ní nàṣẹ́ àtàfíìlì jàmá. wàjà níbù ní nàṣẹ́ àtàfíìlì jàmá. ó ní fi jàmá kan ju fóònù lọ. jàmá kan ju fóònù lọ. ọmọ iye ẹ̀dá tó fẹ́ wò. ọmọ iye ẹ̀dá tó fẹ́ wò ó tó fẹ́ ka kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀. àtàwásùlù lìṣtìmáyì. ìtàwásùlù lìṣtìmáyì ó ní jìnnà sí mi kọ́ ló Imam Sáfì ní jìnnà sí mi kọ́ ló fẹ́ máa bá mi sọ̀rọ̀ ní jàmá. fàyínà nùsùsì àbẹ̀yìnà náà sì náà. ó ní kọ́ ló fẹ́ máa bá mi sọ̀rọ̀ ní public. ó ní ìràn ní já sí. mina tóbi kìláàrí tó sì máa. mina tóbi kìláàrí tó sì máa. ìràn kan nù
kéèyàn faṣọ ọjọ́mọlúàbí yẹn ya ni èyí wòye sọ kéésì nǹkan gidi nínú múnkárì ó ní níjọ́ ń sírù nǹkan bẹ́ẹ̀ láyé ó nínú múnkárì lọ́wọ́ inú múnkárì lọ́wọ́. ó lè kọ́rẹ́tì èèyàn ó lè kọ̀rẹ́tì èèyàn. ó lè jólówó ó lè jólówó. ó lè jólóṣèlú ó lè jólóṣèlú. ó lè jẹ́ àfa ó lè jẹ́ àfa. tó bá kù díẹ̀ káàtó tó bá kù díẹ̀ káàtó. má dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀. má dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀. ọwọ́ náà tó gbà kọ́rẹ́tì rẹ̀ ni. ọwọ́ náà tó gbà kọ̀rẹ́tì rẹ̀ ni má dá ọba wa yẹ̀yẹ́ rẹ̀ kọ́rẹ́tì mọ́. ẹ̀ tí ò wá gbọ́ níjọ́ tó ọba wa ń sọ ń gbàgbọ́ ọmọ wa fi kún páàsì ti bá wọn sọ. o ti lọ bá wọn lé. wọn ò gbọ́ kínní sì ń ba nǹkan jẹ́ lọ́jà tún gbé jáde báyìí pé bóyá tún rẹ́ lómi náà tí ó tún bá wọn sọ. ọ̀nà tí àwọn afáà kọ́ wa ní tí wọ́n ní á rìn ipe irú ìran yìí náà inú mú ká.